Ní alẹ́ òní, Adélé Ààrẹ Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Abia. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó mọrírì àwọn olùtọ́jú aláìsàn méjì. Àwọn adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà NJC ti dá àbá bílíọ̀nù 5 ó lé díẹ̀ nínú ètò ìṣúná ọdún 2017. Ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tẹ́ láǹfààní láti máa wo móhùnmáwòrán Orísun. Ìròyìn jákèjádò ló ń dé sí ojú ìwòran yín. Sogorenikeji Abiona ló ń tọ́kún ìròyìn. Ìròyìn ọ̀hún rèé bá ti máa mú wá fún wa lẹ́kùnrẹ́rẹ́. Adélé Ààrẹ Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Abia Okezie Ikpeazu látàrí ìlàkàkà rẹ̀ láti mú ètò ọrọ̀ ajé gbòòrò ní ìlú Aba bí ó ti gùn lé ìpolongo kan tí wọ́n pè ní ẹ máa ra ohun tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Pòfẹ́sọ̀ Ọ̀ṣínbàjò sọ wípé bí ìmúgbòòrò bá lè bá ọjà Aba, ilẹ̀ Nàìjíríà kò nílò láti máa ra àwọn kankan ní orílẹ̀-èdè China. Kò ṣàìmẹ́nubà bí ìlú Aba ti jẹ́ iyebíye tó nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Adélé Ààrẹ eléyìí ló mú gbogbo ọ̀rọ̀ yìí bọ́ ẹnu lásìkò tó ń gba àlejò gómìnà Ikpeazu, mínísítà fún ètò okòwò Oke Enalama àti àwọn oníṣòwò ńláńlá ní ilégbèé ààrẹ ní ìlú Àbújá. Ìpàdé náà tó dá lórí ọ̀nà àti mú ìdàgbàsókè bá ẹ̀ka ọrọ̀ ajé àti okòwò kéréje ni ó tẹ̀lé ìfilọ́lẹ̀ ètò ìṣẹ́gbẹ́lárugẹ okòwò kéékèèké ní ìlú Àbújá àti ìlú Aba ní ọjọ́ 24 àti ọjọ́ 26 èyí tí Adélé Ààrẹ gbé kalẹ̀. Bákan náà ló tún rọ àwọn àjọ tó ń rí sí ìdúródédé oògùn àti oúnjẹ lórílẹ̀-èdè yìí ìyẹn NAFDAC àti àjọ SON láti tètè máa ṣe ìforúkọsílẹ̀ àwọn olókoòwò kéékèèké tó bá nílò rẹ̀ láìsí ìdààmú àti ìpòrúru ọkàn. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà tó tún ṣojú apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Enugu nínú ilé ìyẹn Ike Ikrimadu gbé ìgbésẹ̀ dídarí ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ni 7 kan lọ sí orílẹ̀-èdè South Africa látàrí iná tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé orílẹ̀-èdè náà ń fi ojú wì lọ́wọ́lọ́wọ́. Àwọn aṣòfin tí ó ṣeéṣe kí ó lọ pẹ̀lú igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ náà lọ sí ilẹ̀ South Africa gẹ́gẹ́ bí ààrẹ ilé náà Dókítà Olúbùkọ́lá Sàràkí ṣe sọ nínú ìpàdé ojú pé ẹsẹ̀ pèlè wọn ni aṣòfin Ahmed Lawan, aṣòfin Olúṣọlá Adéyẹyè, aṣòfin Shehu Sani, aṣòfin Magnus Abe àti aṣòfin Stella Odua tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Anambra nínú ilé náà. Àwòrán ti wípé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló fajúro gidigidi sí ìpakúpa tí wọ́n ń pa àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè South Africa àti bí wọ́n ti ń ba ohun ìní wọn jẹ́, pẹ̀lú àrọwà sí ìjọba àpapọ̀ láti lọ jókòó sọ àsọyépọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ náà kí gbogbo ìkọlù yìí lè dópin lọ́gán. Àwọn aṣòfin àgbà náà ń lọ láti lọ bá àwọn aṣòfin ilẹ̀ South Africa sọ̀rọ̀ lójúnà àti lè jẹ́ kí gbogbo wàhálà náà jẹun kó sì lọ sódò lọ mumi. Ẹ̀wẹ̀, ẹni tó na ọwọ́ ọ̀rọ̀ náà sókè nínú ìpàdé ọ̀hún ni aṣòfin Rose Oko tí àwọn mẹ́ta mìíràn sì kì í lẹ́yìn. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn ti ṣetán láti gba àlejò àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà àti àwọn iléeṣẹ́ tí wọ́n bá ṣetán láti darapọ̀ mọ́ wọn fún àṣeyọrí ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n yóò ṣe ayẹyẹ 50 ọdún tí wọ́n dá ìpínlẹ̀ Èkó sílẹ̀, eléyìí tí yóò wáyé ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún yìí. Adélé kọmíṣánná fún ọ̀rọ̀ àṣà, iṣẹ́ àti ìgbafẹ́ arábìnrin Adébímpé Akínṣọlá ló sọ lẹ́yìn ọ̀rọ̀ ìkíni káàbọ̀ síbi ìpàdé ayẹyẹ Lagos Theatre Festival tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní ayẹyẹ náà yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣà àti eré ìdárayá. Arábìnrin Akínṣọlá tún tẹ̀síwájú wípé lákòókò náà àwọn yóò ṣe ayẹyẹ ìdásílẹ̀ ìpínlẹ̀ Èkó bí 50 ọdún sẹ́yìn àti fún gbogbo àṣeyọrí ńlá tí ìpínlẹ̀ náà ti ṣe àkọsílẹ̀ rẹ̀. Gómìnà Akínwùmí Àmbọ̀dé ti ìpínlẹ̀ Èkó ti pinnu láti gbé ìgbìmọ̀ tuntun kalẹ̀ tí yóò mú àwọn ètò tuntun fún ayẹyẹ náà àti wípé gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó ni yóò kópa nínú rẹ̀. Ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣẹ̀dá rẹ̀ lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún 1967 jẹ́ ọ̀kan lára ìpínlẹ̀ 12 lórílẹ̀-èdè Nàìjíríà tí ìṣèjọba ayé ológun jagunjagun Yakubu Gowon gbé kalẹ̀ nígbà náà.
Ní báyìí ẹ jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Kwara ká lọ pàdé wa Bọ́lárìnwá Dáńsàràfà bó ti ń fún wa ní ìròyìn láti ìpínlẹ̀ náà. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tako ìdarapọ̀ mọ́ olóyè ẹgbẹ́ òṣèlú PDP kan. Ọ̀kan òjọ̀kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílùú Ṣòǹgà ìjọba ìbílẹ̀ Èdù ìpínlẹ̀ Kwara ti kọbìdí ìdarapọ̀ mọ́ olóyè kan látinú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Abubakar Ndakene fẹ́ ṣe. Wọ́n ní ó kùnà láti tẹ̀lé ìwé òfin ẹgbẹ́ wọn. Gẹ́gẹ́ báwọn oníròyìn ilẹ̀ wa ti rí ìsàjọ, Ndakene ló ti fìgbà kan jẹ́ kọmíṣánná fájọ akànìyàn nílẹ̀ wa rí. Àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ní Ndakene ẹni tó ju ẹgbẹ́ wọn sílẹ̀ pọ̀ bí àmúkọsàn ní ìdìbò àpapọ̀ ilẹ̀ wa tọdún 2015 kù òwúrọ̀. Ó gbọ́dọ̀ fi tó àwọn olóyè wọ́ọ̀dù rẹ̀ létí fún ìgbésẹ̀ tó yẹ kí wọ́n lè bá sọ di ọmọ ẹgbẹ́. Ẹ̀wẹ̀, wọ́n ní ìkéde Ndakene ọ̀hún tó kéde ìdarapọ̀ rẹ̀ nílẹ̀gbẹ́ alága ẹgbẹ́ ọ̀hún fún ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara, èyí ni Alhaji Isiaka Oníwà, ní kò bófin mu táwọn sì ti tako ìkéde ọ̀hún. Ó ní níwọ̀n ìgbà tí Ndakene kò ti lọ́wọ́ nínú ìjáwé olúborí wọn lọ́dún 2015, ó dandan kí ó dúró fún ọdún 2019 kí ó tó wá béèrè fún ìwé ìjọmọ ẹgbẹ́ rẹ̀. Alhaji Muhammad Kasim tó jẹ́ alága Ward 1 Ṣòǹgà níbi tí Ndakene ti wá gan ṣàlàyé wípé ìpadàbọ̀ Ndakene ó lè dá rúgúdù sílẹ̀ nínú ẹgbẹ́ náà. Ẹ̀wẹ̀, ó ní Ṣòǹgà Ward 1, Ward 2 àti Ward 3 kò tí ì gbọ́ sí ìdarapọ̀ rẹ̀. Lákòótán, ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ Alhaji Sábà Musa ṣàlàyé wípé kò sí ṣíṣe kò sáìṣe, ohun táwọn ọmọ ẹgbẹ́ bá ti fẹ́ ní ẹgbẹ́ ọ̀hún yóò ṣe. Ó wá rọ̀ wọ́n láti má ṣe fa làásìgbò nítorí ọ̀rọ̀ náà yóò tó olúlé ẹgbẹ́ nílọrin létí tí wọn yóò sì fegun òtòlótò fún ìfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ lápapọ̀. Láti ìpínlẹ̀ Kwara, Abọ́lárìn Dáńsàràfà ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Abọ́lárìnwá Dáńsàràfà bó ti fún wa ní ìròyìn láti ìpínlẹ̀ Kwara. Àwọn adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn National Judicial Council NJC ti dá àbá bílíọ̀nù 5.8 náírà nínú ìwé ètò ìṣúná ọdún 2017 fún sísan gbogbo àwọn ẹ̀tọ́ àti àwọn owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti àwọn adájọ́. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí wọ́n ṣe àgbéyẹ̀wò ètò ìṣúná ọdún 2016 fún ilé ẹjọ́ tó ga jùlọ ní ilé ẹjọ́ àpapọ̀ ti ìjọba ilé iṣẹ́ àwọn adájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ní Aminu Shagari. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàkalẹ̀ àbá bílíọ̀nù 5.7 náírà, ó fi hàn wípé 6.40 òun ni àbá náà. 4 náírà ni wọ́n dá àbá láti máa fi san gbogbo àwọn owó fún ọdún kan tí àpapọ̀ owó náà jẹ́ bílíọ̀nù 1.6 náírà. Ṣàgàrí tẹ̀síwájú wípé owó yìí ni ó tó láti fi gbọ́ gbogbo bùkátà àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí ó wọ 400 lórílẹ̀-èdè Nàìjíríà láì jẹ́ wípé wọ́n jẹ àwọn òṣìṣẹ́ ní owó oṣù kankan. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó mọrírì àwọn olùtọ́jú aláìsàn méjì. Ẹ yẹ ká gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa láti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tí ó tún jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera, Honorable Lúládé tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Eléníyàn, ti mọrírì àwọn olùtọ́jú aláìsàn méjì ní ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkó Ìsọlọ̀, ìyẹn arábìnrin Adéfọlákẹ́mi Ọládìméjì àti Olúfúnmiláyọ̀ Oyèkúnlé lásìkò àbẹ̀wò wọn sí àwọn ilé ìwòsàn ìjọba káàkiri ìpínlẹ̀ Èkó. Látàrí bí àwọn ènìyàn pàápàá àwọn olóyún tún wá ń gba ìwòsàn ní ilé ìwòsàn náà ti ń fọn rere iṣẹ́ dáadáa àwọn olùtọ́jú aláìsàn náà. Èyí ló mú aṣòfin Olúládé àti aṣòfin Jude Dimogun takìjí láti ṣe kóríyá fún àwọn ènìyàn yìí tí wọ́n sì pe ìpàdé àwọn oníròyìn ní ọjọ́ kìíní oṣù kẹta láti fi ìwé ìgbóríyìn àti owó péréte láti ilé ìgbìmọ̀ aṣòfin fún wọn. Àwọn olùtọ́jú aláìsàn ọ̀hún kò ṣàìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin, pàápàá Honorable Olúládé tí ó jẹ́ alága àti Honorable Jude Ìdímógùn fún ríronú jinlẹ̀ láti ṣe kóríyá fún àwọn. Honorable Olúládé kò ṣàìsọ ìdí pàtàkì tí ètò náà fi wáyé láti ṣe kóríyá yìí fún àwọn olùtọ́jú aláìsàn. Fún nǹkan tí a ṣe lé ní o ní wípé kí wọ́n ní yiniyini ká lè ṣe míì, kí àwọn èèyàn wa náà
tó wà nílé, kí àwọn òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ ìlera kí wọ́n lè mọ̀ wípé àwọn kan náà ń wò wọ́n, káwọn náà lè dára mọ́ṣẹ́ wọn, kí wọ́n lè máa ṣe dáadáa ní àwùjọ. Ìyẹn ni a ṣe ń ṣe léyìí pé kí àwọn tó tiẹ̀ bá ṣe dáadáa láàrin wa, ẹ jẹ́ ká mọ rírì wọn, ẹ jẹ́ ká gbé wọn lárugẹ, ẹ jẹ́ kí a yìn wọ́n ní àwùjọ. Torí ẹ̀ náà ni a ṣe ṣe léyìí tí a ṣe léyìí. Ẹ̀wẹ̀, ó tẹ̀síwájú bí ìjọba ìpínlẹ̀ Èkó ti mú ètò ìlera ní pàtàkì nínú ètò ìṣúná ọdún 2017 ẹ gbọ́ síwájú sí i. Nítorí oríṣiríṣi nǹkan ni a ti pèsè nínú ètò ìṣúná 2017 ní ọdún yìí, tí ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ wípé ó máa jẹ́ ohun ìwúrí àti ohun tí ó máa pèsè ààbò àti àmójútó ètò ìlera ní ìpínlẹ̀ Èkó. Lákòótán, ó rọ àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó láti fọkànbalẹ̀ lábẹ́ ìṣèjọba gómìnà Akínwùmí Àǹbọ̀dé. Mo lo àkókò yìí láti fi àwọn èèyàn wa nílé ní ìpínlẹ̀ Èkó ń bí ní ọ̀fọ̀kànbalẹ̀ wípé gbogbo nǹkan mìírìmìírí tí gómìnà wa Akínwùmí Àǹbọ̀dé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe, àti eléyìí tí àwa nílé ìgbìmọ̀ aṣòfin náà ti fi tì wọ́n lẹ́yìn, ìyẹn ilé ìgbìmọ̀ aṣòfin tí olórí wa ọ̀nàrẹ́bù Múdàṣírù Àjàyí Ọbásá tó ń ṣe atẹ́kùn ẹ̀, pé ohun ribiribi, ohun ayọ̀, ohun tí ó máa ohun ìdùnnú, ohun ní nǹkan tí a ti pèsè nínú ètò ìṣúná tọdún yìí, kí Olúwa túbọ̀ máa ràn wá lọ́wọ́. Sogorenikeji ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú Labour ti tako àhesọ tó ń jà kiri pé ẹgbẹ́ náà ti dá alága àpapọ̀ ẹgbẹ́ náà ìyẹn Abdulsalam Abdulkadir dúró lẹ́nu iṣẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, wọ́n ní kò sí ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tàbí ọmọ ẹgbẹ́ tó jókòó ṣe ìpàdé lọ́jọ́ Ajé tó kọjá pé ẹgbẹ́ òṣèlú Labour ti gba iṣẹ́ lọ́wọ́ alága ẹgbẹ́ yìí. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú Labour l'Àbújá láti ẹnu akọ̀wé ìlúkòrò ẹgbẹ́ yìí, arábìnrin Ebere Ifendu. Ó sọ wípé digbí ni alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún sì wà, kò sí ẹnikẹ́ni tó gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ó ti tẹ̀síwájú wípé àyàfi aṣòfin kan tí ẹgbẹ́ náà ní, ìyẹn aṣòfin ọmọ Agége, tí ń pètè ìpòdò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló ń mú irú awuye bẹ́ẹ̀ wáyé. Akọ̀wé ìlúkòrò ẹgbẹ́ òṣèlú Labour tún fi kún un wípé gbogbo ọ̀rọ̀ tó ń lọ kiri nípa rẹ̀ wípé àwọn gba iṣẹ́ lọ́wọ́ alága ẹgbẹ́ òṣèlú Labour jẹ́ ọ̀nà láti pín ẹgbẹ́ náà ká yẹ́lẹyẹ̀lẹ, àti pé ẹgbẹ́ náà ṣe àkíyèsí pé aṣòfin ọmọ Agége ti fẹ́ fi apá kan darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú yíyọjú sí ìpàdé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Delta, ní ẹni tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú Labour ló gbé wọlé bí aṣòfin tó wá fa gbogbo gbọ́nmi sí omi òtó ní àárín àwọn ẹgbẹ́ náà. Gẹ́gẹ́ bí ètò ẹ̀kọ́ ti jẹ́ ọ̀kan tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ, pàápàá jùlọ lágbàáyé, ìjọba ti orílẹ̀-èdè USA lábẹ́ àsíá Agency for International Development ìyẹn USAID àti ìjọba ìpínlẹ̀ Bauchi ti bọwọ́ lu ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé lórí ṣíṣe agbátẹrù ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ náà. Ìwé àdéhùn yìí eléyìí tó jẹ́ ti ọlọ́dún 5 tí alákòóso àjọ USAID tó ń rí sí àwọn àkànṣe iṣẹ́ ìyẹn Michael T. Havel tí ó bọwọ́ lù àti gómìnà ìpínlẹ̀ Bauchi amòfin Emir Abubakar sọ nínú ìpinnu olúkúlùkù wọn lórí fífọwọ́sowọ́pọ̀ lójúnà àti mú ètò ẹ̀kọ́ túbọ̀ gbèrú sí ní ìpínlẹ̀ náà. Bákan náà ní ìwé àdéhùn náà ṣàlàyé síwájú pé àjọ náà ti ṣètò láti mú àlá àti àfojúsùn ìpínlẹ̀ Bauchi dé ilẹ̀ rere nípa pípèsè ètò ẹ̀kọ́ eléyìí tó yè kooro. Nínú ọ̀rọ̀ alákòóso àjọ USAID, àjọ náà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti pèsè ètò ẹ̀kọ́ eléyìí tó yè kooro fún àwọn ògbówẹrẹ pàápàá ní apá àríwá, àti ìwádìí eléyìí tó fi hàn wípé
àwọn ọmọ wẹ́wẹ́ kò ní àǹfààní sí ètò ẹ̀kọ́ tó yanrantí àti láti ṣe àfikún ọgbọ́n orí wọn nínú ètò ẹ̀kọ́. Ó tẹ̀síwájú wípé àjọ USAID yóò kọ́ àwọn yàrá ìkàwé sí àwọn ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ tí ó lé nígba àti ó sì máa gba àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mílíọ̀nù 2 nípa kíkọ́ wọn nípa mímọ̀ọ́kọ àti mímọ̀ọ́kà kí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó túbọ̀ tẹ̀síwájú sí i. Àjọ tó ń fi mú àwọn oníjẹkújẹ dánrin ní orílẹ̀-èdè yìí, ìyẹn EFCC, ti parí ètò láti wọ́ igbákejì olùdarí ẹ̀ka àjọ elétò ìdìbò INEC ti ìpínlẹ̀ Akwa Ibom, Gogbo Adinson Waribo lọ sí ilé ẹjọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tó gbọ́wọ́ alukoro àjọ EFCC, ìyẹn Wisi Uwujare jáde, Waribo tó ti fi ìgbà kan rí jẹ́ aṣojú àjọ INEC ní ìpínlẹ̀ Rivers yóò fojú ba ilé ẹjọ́ látàrí ẹ̀sùn gbígba mílíọ̀nù 16 náírà nínú bílíọ̀nù 23 náírà èyí tí mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ epo rọ̀bì yẹn Jensen Alinsi Madueke san gẹ́gẹ́ bí owó rìbá fún ìdìbò tó wáyé ní ọdún 2015. Ó sọ wípé àjọ náà fi ọwọ́ òfin mú Waribo lẹ́yìn ìròyìn kan pé àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò INEC kan lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ kan ní ilé ìfowópamọ́ Fidelity láti lu ìjọba àpapọ̀ ní jìbìtì owó tó pọ̀, àmọ́ Waribo ti sẹ́ ní àìmọye ìgbà pé òun kò mọ̀ nǹkankan nípa owó náà, ṣùgbọ́n ìwádìí fi hàn pé orúkọ rẹ̀ wà lára ìwé orúkọ àwọn tó gbà nínú owó yìí. Ẹ̀wẹ̀, àjọ EFCC sọ wípé Waribo yóò fojú ba ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí. Àwọn olùkọ́ 3 kan ní ilé ìwé ìjọba girama Ẹ̀bọmísí ní abúlé Ugbodo ní ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Ovia ní ìpínlẹ̀ Benin ni wọ́n ti jí gbé lọ láti ọwọ́ àwọn afurasí ajínigbé darandaran ní ìlú náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ ṣe sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ Ajé tó kọjá lásìkò tí àwọn olùkọ́ ọkùnrin 3 ọ̀hún ń darí bọ̀ láti iléèwé wọn lọ sí ilé kó tó wá di wípé àwọn ajínigbé gbé wọn sá lọ ní ọ̀nà. Nínú ọ̀rọ̀ àwọn olùkọ́ 3 tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n jọ ń bọ̀ láti iléèwé sọ wípé àwọn ajínigbé náà ní kí àwọn olùkọ́bìnrin náà lọ láyọ̀ àti lálàáfíà, wọ́n sì gbé àwọn olùkọ́ 3 eléyìí tí ó jẹ́ ọkùnrin lọ láti ojú ọ̀nà. Látàrí bí àwọn ajínigbé ọ̀hún ti gbé àwọn olùkọ́ 3 yìí sá lọ, mú kí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama wá fi yàrá ìkàwé wọn sílẹ̀ tí wọ́n sì kọ̀ láti wá nítorí ààbò ẹ̀mí oníkúlùkù wọn. Bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, ìwádìí sì ń lọ lọ́wọ́ láti mú àwọn darandaran àti àwọn afurasí ajínigbé láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá kí wọ́n sì rí dájú pé wọ́n gba àwọn 3 náà kúrò lọ́wọ́ wọn. Ní báyìí, ẹ jẹ́ kí a gbọ́ ìròyìn ìdókòwò wa fún ti àsìkò yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé òun ti ṣetán láti mú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ètò ọ̀gbìn kan tó wà ní ilẹ̀ Port Novo le dandan fún tẹ̀síwájú ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ náà. Olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò oúnjẹ sí gómìnà Akínwùmí Ambode Ọ̀gbẹ́ni Sani Ọ̀kánláwọ̀n ló sọ eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Èkó. Ọ̀kánláwọ̀n sọ wípé òun ṣe àkíyèsí ọ̀nà ìgbàlódé tí Songhai Agriculture Mall tó wà ní ìlú Port Novo ń lò tó sì mú ìtẹ̀síwájú dé bá iṣẹ́ wọn nígbà tí òun lọ ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ọ̀hún. Ó wá fi kún rẹ̀ pé bẹ́ẹ̀ sì ni ìpínlẹ̀ Èkó náà ní irú àwọn ohun èlò ètò ọ̀gbìn bẹ́ẹ̀ ní ìlú Badagry eléyìí tó nílò àtúnṣe àti wípé ó jẹ́ ọ̀nà ètò ọ̀gbìn tó ń ṣe àmúlò àwọn ohun tó ń jáde láti ara ẹran, omi àti àwọn ohun kan mèremère bẹ́ẹ̀. Lákòótán, ó sọ wípé láìpẹ́ ìpínlẹ̀ Èkó yóò jẹ́ ọ̀kan gbòógì ní gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ètò ọ̀gbìn tí yóò ti gbilẹ̀ jù tí yóò sì mú ìlọsíwájú dé bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún. Elijah Adégòkè ló jábọ̀rìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà, kò jẹ́ bó ṣe jẹ́ bí a ti mú ìròyìn ìdókòwò wa fún ti sáà yìí wá fún wa. Ní báyìí, ìròyìn eré ìdárayá òun ni ọpọ́n sún kàn.
àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà NFF láìpẹ́ ìtìké sí àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní àwọn ìpínlẹ̀ láti rí dájú wípé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà ní ìpínlẹ̀ olúkúlùkù wọn fi orúkọ sílẹ̀ bó ti tọ́ àti bí ó ti yẹ. Àrọwà yìí ló jáde ẹlẹ́ẹ̀kejì kíka àbá àti ìwé òfin tó de ẹgbẹ́ náà rò ó tí wọ́n tare sí àwọn ọmọ ìgbìmọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá NFF pẹ̀lú àwọn ìgbìmọ̀ àjọ tí ń ṣàkóso àgbágbòta ti orílẹ̀-èdè Nigerian League Management Company, alága àjọ tó ń rí sí àgbágbòta ti ọwọ́ kejì ti orílẹ̀-èdè yìí, àjọ NWFL, àjọ NLO àti alága àjọ àwọn afọnfèrè ti àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ìyẹn NFF referee, àwọn alága àjọ NFR tí ń ṣàkóso ìfẹsẹ̀wọnsẹ̀ àti àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwé náà ṣe ìkìlọ̀ pé láti sáà yìí lọ gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní àwọn ìpínlẹ̀ gbọ́dọ̀ máa jábọ̀ fún àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣàkóso eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní àwọn ìpínlẹ̀ wọn, àti wípé ó ti di dandan fún àwọn alábòjútó ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n máa ń tari sí àwọn ìpínlẹ̀ nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń lọ lọ́wọ́ láti kọ́kọ́ dé sí ọ̀dọ̀ State Association Football kí wọ́n tó lọ bá àwọn alákòóso ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún, àti wípé ẹnikẹ́ni nínú wọn tó bá kọ̀ láti yọjú sí àjọ tí ń ṣírí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní àwọn ìpínlẹ̀ yóò wíná ojú NFF. Ó ti di dandan fún ètò ààbò tó péye gbọ́dọ̀ máa wà lórí pápá lásìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń lọ lọ́wọ́ láti dẹ́kun rògbòdìyàn tó máa ń bẹ́lẹ̀ ní orí pápá, pẹ̀lú ìkìlọ̀ fún ikọ̀ tí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn bá ń lọ lọ́wọ́ tí fàákàjà bá wáyé wọn yóò fi náà wojú òfin àjọ NFF pẹ̀lú ìjìyà tó tọ́ àti èyí tí ó yẹ. Elijah Adégòkè ló jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. tó a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti òní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tí a mẹ́nubà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. A sọ fún wa wípé Adélé ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Abia. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó mọrírì àwọn olùtọ́jú aláìsàn méjì. Àwọn adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà NJC ti dá àbá mílíọ̀nù 5 ó lé díẹ̀ náírà nínú ètò ìṣúná ọdún 2017. Kò ní dùn púpọ̀, ṣókí báyìí náà ni ọbẹ̀ oge títí tó fi máa di ọ̀la alágbára Olódùmarè tí a ó mú àkójọpọ̀ ìròyìn wá fún wa. Ẹ jẹ́ ká máa rántí wípé àsìkò ọ̀gbẹlẹ̀ la wà yìí, ohun gbogbo tó lè fa ìjàmbá iná ó ní kí ẹ jẹ́ kí a sá fún. Ájú wa ṣe o. Orúkọ tèmi ni Sogorenikeji Abiona. Ó dàárọ̀.